Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn TheMatrix lónìí ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ikọ̀ ológun ojú òfurufú orílẹ̀-èdè yìí ti ṣe ìkọlù tó lágbára sí àwọn ibùdó kan tí wọ́n kẹ́fí pé àwọn ikọ̀ alákatakítí ISWAP àtàwọn karambání míín sá sí. Wọ́n ṣàgbéjáde iye àwọn agbésùmọ̀mí tó bá ìkọlù náà lọ. Kò dín ní 150 ènìyàn tí wọ́n gbẹ̀mí mì níbi ìfigagbága tó wáyé láàrin ikọ̀ Boko Haram àti ISWAP. Babachir Lawal ló fi ẹ̀sùn kan ààrẹ Tinubu. Ó ní ààrẹ ò tíì ṣetán rárá láti fi òpin sí ìṣòro àìsí ààbò. Àjọ EFCC ti sọ ìdí tí òun fi kéde mínísítà fún ọ̀rọ̀ epo rọ̀bì tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Bayelsa tẹ́lẹ̀ TheMatrix gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá. Ààrẹ Tinubu ti fi dá gbogbo ọmọ Nàìjíríà lójú pé ìjọba àpapọ̀ yóò mú ìdàgbàsókè bá ẹ̀ka iná ọba. Àjọ Nigeria Electricity Regulatory Commission (NEC) ti fìdí ẹ̀ múlẹ̀ pé iye àwọn ènìyàn tó ń lo iná ọba lórílẹ̀‐èdè yìí ti gbẹnu sókè sí 11.96 million. Gẹ́gẹ́ bí àṣẹ ààrẹ Tinubu, àjọ tó ń rí sí ìrìn àjò hajj ìyẹn National Hajj Commission of Nigeria (NACON) ti kéde àdínkù owó ìrìn àjò hajj jákèjádò orílẹ̀‐èdè yìí. Bákan náà ló kéde ọjọ́ 5 oṣù kejìlá gẹ́gẹ́ bí ọjọ́ tí òpin yóò dé bá ìforúkọsílẹ̀. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè yìí ti ń ṣe ìwádìí bílíọ̀nù 4.6 dọ́là ẹ̀bùn owó láti ọ̀dọ̀ àjọ USAID fún orílẹ̀‐èdè wa Nàìjíríà láti fi gbọ́ bùkátà ọ̀rọ̀ ètò ìlera. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Moshood Jimoh ti fìdí ẹ̀ múlẹ̀ pé níbikíbi tí àwọn bá ti rí Sowore ní ìpínlẹ̀ Èkó, àwọn yóò rí i pé àwọn fi ọwọ́ ṣìkún òfin mú un. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atalanta ti gba iṣẹ́ lọ́wọ́ akọ́nimọ̀ọ́gbá rẹ̀ Ivan Juric lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ 11 péré. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.